ìrìn àtún jábọ́ bàbá lákọ̀ọ́kọ́ náà mo ti ẹ̀ kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Agbala Gabriel nílùú Ìbàdàn tóun àti Muideen bàbá gbogbo èèyàn ló ti ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ bàbá kí ni tí ẹ̀yin fẹ́ sọ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti ambassador tó jẹ́ wípé àwọn èèyàn máa ń fẹ́ gbọ́ látẹnu rẹ̀. Agbala Gabriel ò ṣe nǹkan tí òṣìṣẹ́ bí the only thing tó yẹ ká bẹ̀rẹ̀ ní tó bá wo Genesis 3 láti verse 10 ó ní Adam níbo ló wà Adam lòun wà ń bí Olúwa ní níbo ló wà Adam ó lòun wà ń bí yìí ó nítorí pé òun ò lè yọjú sọ́lọ̀ nítorí pé òun wà ní òhò ẹ̀dẹ́ òyìn ibi tí àfibíṣó lóore ti bẹ̀rẹ̀ nìyẹn torí bàbá yẹn máa ń sọ̀kalẹ̀ wá bá Adam ṣeré all the time ní kí ọ̀rọ̀ kó tó dá olùrànlọ́wọ́ fún ṣùgbọ́n ó fi bí ṣú ẹni tó dá ayé àti ọ̀run so kí Gabriel má tiẹ̀ nìkan ṣe ti yẹ then kó má lóun fẹ́ reply anybody kó má lóun fẹ́ grant interview pẹ̀lú anybody because tó bá lóun grant interview àbó lòun gbèjà ara òun ṣé ti yẹ ó ti ń ba nǹkan tó lọ́hùn fi sí lára jẹ́ tí o bá wo John 14 láti verse 15 to 21 ó ní tí wọn ò bá bà yín lórúkọ jẹ́ pé ẹ ń ṣiṣẹ́ rere ó ní ẹ ṣiṣẹ́ mi ó ní torí pé wọ́n ní mọ́ lo ẹ̀mí bébésébù ẹ̀mí èṣù lé ẹ̀mí èṣù jáde ó ní ká rántí pé èmi ni mo yàn yín ẹ̀yin kọ́ lè kí ni ẹ̀yin kọ́ lè yàn mí. dẹ́ nínú ìrìn àjò yẹn ó ti rí pé wọ́n máa fi ibi ṣú wa ṣe yẹ dẹ́ tó bá wà wọ wọn tó ṣẹlẹ̀ ní Acts of the Apostle 4 from verse 16 Acts of the Apostle 5 Acts of the Apostle 6 then when you look at Daniel 3 verse 16 then Daniel 2 from 16 to the end. Then when you look at the book of Genesis 43 from verse 10 to 21 then kí lóbìnrin ṣe ó ní máa parọ́ mọ́ ẹ wàá dẹ̀ lọ sẹ́wọ̀n ó dẹ̀ parọ́ mọ́ ó dẹ̀ lọ sẹ́wọ̀n ṣùgbọ́n láti bí ẹ̀wọ̀n ní ìgbéga ẹ̀ ti dé ní Genesis 40 41 and 42 ó nígbà tó túmọ̀ àlá yẹn fún ọba tán ọba kọ́ change aṣọ ẹ̀ ó gẹrun fún ó ṣe everything fún ibẹ̀ ni Joseph gbà dé ibi tó ń lọ àwọn ibi míì wà àwọn awuyewuye míì wà tó yẹ pé test ni wọ́n fi ń dányàn wọ́n dán Agbala Gabriel wò ni bó ṣe dàálẹ̀ lọ́tẹ́lẹ̀ yẹn sì àmọ́ bó ṣe máa kára ẹ̀ bó ṣe máa káwọ́ wọnú díẹ̀díẹ̀ ṣùgbọ́n tó bá ń da tó ń da lọ bẹ́ẹ̀ yẹn kò ní yá ṣe ti yẹ sọ bí ó ti ṣe rí nìyẹn then Agbala Gabriel kó di àmúre ẹ̀ gírígírí òun àti Oriyomi kán má rí lẹ́ẹ̀tì nǹkan tó ń ṣe kán máa ṣe lọ nítorí pé ó ní ẹ máa ṣe lọ ẹ máa ṣe bọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ó wà lọ́wọ́ Olúwa ojú Olúwa ní sábọ̀dù sẹ̀lẹ̀ nìyẹn orúkọ ìjọ mi ni ó ní ojú Olúwa ń ṣe kí ni ó ń wò wá so nǹkan tí Agbala Gabriel ṣe ìyẹn náà pè ní NGO nílùú òyìnbó ṣó ti yẹ àwọn kan á níṣòro àwọn kan á pè àwọn kan á ṣe ti bí wọn fowó síbẹ̀ and that's what is right wọ́n tún ní ó yẹ kó lọ kọ́lé yẹn sẹ́kìtì ó yẹ kó lè lọ gbogbo wọ̀nyẹn àwáwí asán ni àwọn tó ń sọ wọ̀nyí wọn lóore lára wọn láàánú lára ṣùgbọ́n pé nǹkan tó fi rí wá ṣe láyé ewúro ò lè ṣe nǹkan tí àpọ́n wá ṣe láyé ilá ò lè ṣe òun jọra ṣe ti yẹ kì í ṣe gbogbo ènìyàn náà dá orí mọ́ ló bá wo Psalm 50 from 6 to 10 ó ní láti inú oyún lẹ́ni bí ṣe kí ni ló ti ṣe bí dẹ́gbọ́dẹ̀ tó wá sọ níwèé Proverbs 4 verse 16 ó ní wọ́n ń sùn wọ́n ń wo wọ́n ń pojú dé ọ̀tí tó bá ṣe bí then Proverbs 6:16 1 to 5 ó ní gbogbo èrò inú wọn ló wà òkè lọ́sùpọ̀ ibi ni then the last one ó tún sọ fún wa ní John 2 láti 41 42 43 ó ní Jésù kò fẹ́ kí àwọn èèyàn sọ̀rọ̀ èèyàn létí òun
torí ó mọ ohun tó wà nínú ènìyàn then kò wá gbára lé ènìyàn. You get the point? Kò gbára lé ènìyàn. So kí Agbala Gabriel kó má wo tèèyàn, kó kojú mọ́ bí tó ń lọ, kó dẹ̀ máa ṣe nǹkan ẹ̀ lọ, kó dẹ̀ máa ka bíbélì nítorí pé ire ẹ̀ fẹ́ẹ̀ dé, ayọ̀ ẹ̀ náà fẹ́ẹ̀ dé. Tẹ́nìyẹn bá lóun ò fẹ́ lé mọ́ wọ́n gbé fẹ́ lómi. Tẹ́nìyẹn bá dẹ̀ lóun ò fẹ́ lọ́bẹ̀ mọ́, ó fẹ́ padà sí títì tó Olúwa bá da bẹ́ni tó máa ṣa pépà lẹ́gbẹ̀ẹ́ títì kò sí bó ṣe lè mú wá sílé. Wọ́n ní ìyàwó tí tó bá fẹ́ fẹsẹ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ títì tó bá gbé sórí ẹni ó máa yí bọ́ọ̀lẹ̀. So what Nigeria ṣe ń develop ni irú nǹkan tó Oriyomi ṣe yẹn ń sìn. Ṣebí there was a time tí ẹni tó pààyàn sóòtẹ́ẹ̀lì ẹ̀ ó mórúkọ mi lọ sí court tó fi ń gbàdúrà nínú ibi tó ń tì mọ́ kí lórúkọ bọ́ọ̀ì tó ẹni tó lòtẹ́ẹ̀lì yẹn Adédoyin ariwo Marcus títí tí ó tún kọ lára mi èmi mo sọ fún ọmọ hàngì ẹ èmi mo sọ fún ọmọ ẹ wà Ghana then gbogbo ẹ náà lórí bẹ́ẹ̀ gíndé ṣe nínú tí ṣe ibi yẹn dẹmọdẹ sọ fún Oriyomi nígbà mi pé kó kọ̀ntínú Olúwa máa tì lẹ́yìn Olúwa dẹ̀ tì lẹ́yìn wòlíì wà ń lu yìí àwọn fake ni ò jẹ́ ká mọ original only as we have the fake prophet we have the original prophet but God will never do anything without Amos 3 and Amos 4 ó ní láti bá 6 3 yẹn láti bá 6 ó ní jẹ́ èèyàn méjì lẹ́rìn pọ̀ bí kò yí pé wọ́n rẹ́ olólùwà ò ní ṣohunkóhun láì fi wọn wòlíì so automatically kí Agbala Gabriel Oriyomi àtàwọn gidi míì tó tún fẹ́ dìde wọ́n má relate o wọ́n má wà aláogo wọ́n continue playing keep the ball rolling.